Africa Content TV. Bàbá mi kọ́lé, sẹ́mi àmì omi dùn. Bàbá mi kọ́ wọlé, sẹ́mi àmì omi dùn. Báàbì mi bá ṣe gbogbo àyẹ̀wò náà Amẹ́ríkà ní ìwé àmì ìsàmù yìí fi àárẹ̀ fún ilé ojú rẹ̀ kẹ́ bàbá làwọn lágbára lọ. Ọjọ́ náà máa fẹ́ ọmọ sẹ́lì. Ìgbà náà fẹ́ agbára lọ. Àpò oríire ti lé ojú kù, ojú sẹ́kù, ojú. Báyìí ní mẹ́ta bẹ̀rẹ̀ sábẹ̀ lónìí. Lórí alamọ́jẹ́ kan mọ̀ gidi gan. Bọ́lá máa sọ pé ń dé sínú ayé ẹ̀dá. Àbí bọ́lá máa sọ pé ń ṣe náà tó ń fẹ́ máa gbàdúrà ẹ̀dá sílé ìmọ̀lẹ̀ làbó ogun lébóró. Tàbí ẹ̀dá gbàtọ̀ àlàmó ogun lò. Apá aládùn àgọ́ onílé kan ó. Bọ́lá máa sọ pé oṣù tán tó fẹ́ gbàdúrà. Tó bá gbàdúrà ẹ̀sọ́ tó gbà. Apá aládùn àgọ́ onílé kan. Ìwòye àná ọ̀gbìn. Òyìn lọ́wọ́ ti máa. Ajẹ́ta ó tí wá ìyọ́ni tó ń jẹ́ alámú ìmọ̀ọ́lẹ̀ ìlànà akùnrin bẹ́ẹ̀ kúlé òdìrí àdúgbò mi lọ. Mo tún kú níbẹ̀ ìmọ̀ọ́lẹ̀ déédé àjòkú táì ó lásẹ̀ sọ̀gbẹ̀rẹ̀ eré lẹ́gbẹ̀ẹ́ lè bàbá wa dé gbogbo ní mádọ̀. Tiri mọ́lá ìbọ̀rọ̀ sí Ọ̀yọ́ sí gbogbo sáànà oṣù ọlọ́run bàbá àti wọ́n sọ báwọn ti wá ìgbòdì ìbàdàbí bá a máa lọ sọ̀rọ̀ báwọn ti wá wọ́n ti pè wá tíra kẹ́bà ìjọmọ̀ṣọ́ ẹ̀ tí wá dúpẹ́ lọ́wọ́ yìí adúpẹ́ náà pẹ̀lú bá dúpẹ́ gbà mí ẹ̀sìn ni. Sirimọ́lá ìbúlé pẹ̀lú nígbàgbà mi èsì ni Sirimọ́lá ẹ̀kọ́jọ́ Sirimọ́lá ẹ̀kọ́jọ́ lọ. Ìlànà ọlọ́ńdá. Alámú ìmọ̀ọ́lẹ̀ làbẹ̀dẹ̀ ìyá ní bàdà níyì ògolo ẹ̀dá pé ó síwájú torí mọ́lẹ̀ yára mọ́. Aláwọ̀ aláyé tìrì mọ́lẹ̀ àbòjú náà.